ní filé mi ṣebùgbé o ẹkún àràmọ́jò ní filé mi ṣọ̀dẹ̀dẹ̀ ìbànújẹ́ nínú ayé mi ó tó gẹ́. Allahu Akbar kabira. Record ti Alhaja Amirat Aminat Abubakar Ajao Obirere gbé jáde lélẹ́yìí. Kádàrá ẹni ló pe àkọlé ẹ̀. Ó mì gbòòrò tètè. Record yìí ni Obirere fi ru ẹjọ́ ara rẹ̀ fún Ọlọ́run tún gbé sókè. ọjọ́ rí mi bẹ̀rẹ̀ lóhùn tó ń ṣẹlẹ̀ yìí Ọlọ́run. bí ó bá tèèyàn jẹ́jẹ́ bí wọ́n sọ pé ìyà ẹ̀ṣẹ̀ ni èyí tí wá jẹ́ irú kí wà lè yí o àlà ìbànújẹ́ nínú ayé mi ó tó gẹ́. Mo ń gbọ́ rẹ́kọ̀dì yìí, mo ń wo fídíò ẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ jáde, omijé ń bọ́ lójú mi. Kádàrá ẹni ni o, ìkúnlẹ̀ abiyamọ o, gbogbo abiyamọ ayé, kájèrè ọmọ tá a bí ńlá mi àdúrà o. Ẹ̀yin náà máa gbọ́ bí Obirere ṣe ń forin sọ ẹ̀dùn ọkàn rẹ̀ fún Sàtíà. mo ti bẹ̀bẹ̀ ti pẹ́ wípé mi ò fọ́rẹ̀ ẹ̀jẹ̀ ọba lára nìyẹn o. ọba lára nìyẹn jọ̀wọ́ má fi mí dára ibi mo dúpẹ́. bìrìbìrì láyé yìí o àsìkò àkókò dúró jẹ́ nìkan ìgbà kan ò láyé yìí gbọ́ tó bá jáwọ́ lólò ní màjò ní lájẹ̀ tán. Ṣé ń gbọ́ gbogbo ẹ̀yin lọ́gbàlọ́gbà? Rẹ́kọ̀dì tuntun tá a wí lélẹ́yìn ó ti jáde ìgbàlá kọ́lé ẹ̀. Alhaja Mufuli àti mo jèrè ọmọ ìmáàmù lẹ́ ń gbọ́ tẹ́ ń wò yìí o. Ó wọ yaba ìka gbọ́ titun. Lẹ́nu Ajadira sí Abdulsalam Abíọ́dún Sauty Arẹwà. Sauty Ajára Àtúndé pẹ́ lórí àsìkò làmúwá láti gbàdégbà ìgbà. Ṣé ń gbọ́ Sauty Arẹwà? Ìgbàlá kọ́lé eléyìí. Ó tún yá mo jèrè ọmọ ìmáàmù gbé sókè. Báwo ni kò bá ṣẹ́dùn tó tèrò ọ̀tọ̀ ni pápá pọ̀mọ́tẹ́ni tó fẹ́ o tó bá jẹ́ mi ní o kò ní kábàámọ̀ àbúrò Ọlọ́run òde jẹ́. Ayé àmọ̀ pé lakọ́lé eléyìí. Ayé àmọ̀ pé ó tó ń wuni ló ń pọ̀ lọ́la ẹni. Ájí Oríyọmí Kẹ́hìndé Sanni lẹ́ ń gbọ́ yìí o. Nínú ayé àmọ̀ pé àwọn ọkùnrin pẹ̀lú ẹnu dídán tá a bá fẹ́ ọmọge. Alhaja Rasheeda tá a mọ̀ pé ibùjókòó ayọ̀ tí gbogbo ọkùnrin ń bá sọ̀rọ̀ ìfẹ́ tí ó gbà. Ẹ gbọ́ gílágílá ọ̀rọ̀ tó sọ sí Oríyọmí o. ọ̀gá náà kí lẹ rí tí mo ṣe yìí náà. Òdìjú kí lẹ tún rí tí mo ṣe yìí náà. òdìdé tí mo bá ká wọn mo tó lórí tù. tí mo bá wà lájú tì rí pé ẹ ti sá lọ ọlọ́pàá ni máa pè sí tẹ̀ bá létí àfihàn kẹsẹ̀ yìí tàn papọ̀ kí n máa rí. Ájí Kabiru Bukola Aláyẹ̀dé rẹ̀ Sàlátù di Innovator One. Làbúrò Oríyọmí nínú eléyìí. Ẹ gbọ́ mọ̀ràn tó fún bùọ̀dá ẹ̀. ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n gbogbo obìnrin kọ́ ló lè ṣe mo gbọ́ ìyẹn lọ́jọ́ tẹ. ẹ má gbàgbé ọjọ́ làǹbọ̀ látà orí ọ̀pọ̀ ènìyàn ní onígbàgbọ́ pọ́láwà rárá ní sábàbí ta ni ó mú mi wá tó ká ẹ ní sábàbí ta ni ó mú mi wá tó ká ẹ. Ọjọ́ ọ̀la tó ju gbogbo wa lọ. Ájí àmú iná ta wò sí fìlà rírẹ̀ yọ̀lẹ̀ ń gbọ́ tẹ́ ń wò yìí. Àròjinlẹ̀ iṣẹ́ ọpọlọ tó gáyàtà lélẹ̀ tá a gbà kọ́lé ẹ̀ ní ọjọ́ ọ̀la. Ẹ tún gbọ́ kan sí gbé sókè. ọ̀pọ̀lọpọ̀ ayé tí mo bá ń sọnù ẹ máa rí mi ẹ àìrántí ọjọ́ làǹbọ̀ ló sọ ayédógún àṣà ni mí àṣà ni mí bí n gbọ́ máa di ẹ̀ta ló máa mú mi ìwà ara ẹ̀. Ọwọ́ yaba yìí o. Ajadira sí Abdulsalam Abíọ́dún Sauty Arẹwà. alẹ́ ni o Ájí Arẹwà àwọn alẹ́ ni o mo fẹ́ kó mọ̀ kì í ṣe mímọ̀ ṣe ọ̀pọ̀ èèyàn tí ó sì níbẹ̀ kì í ṣàìmọ̀ ṣe ìran àwa tó ṣẹ́kù káṣà ẹni ṣe lọ ọmọ òrukàn wọn wà ní kápá ẹ̀ ò ṣe wọ́n rè tí ó sì wù àwọn tó lẹ́rù kán sọ láì ro fújì àtàwọn ó dé lójijì kò sóhun tán fẹ́ ṣe ìwọ ò máa ní. àkúlẹ̀yìn òun ládàáyé bá òun ní kádàrá àfọwọ́fálẹ̀ yẹ kádàrá àdúrà ní kò pọ̀ ire ni mo yàn káyàn mọ ibi má ṣe lórí mi. Àmì àtẹ̀mí náà àyànmọ́ ibi ò ní ṣe lórí gbogbo wa ṣàmì o. Malam Saheed Ọlọ́nkẹ́mi Saraki àti Ajadira sí Abdulsalam Abíọ́dún Sauty Arẹwà ló pa ọgbẹ́ pọ̀ ló pa ọmọ pọ̀ sọ́kọlọ́ kalẹ̀ gbé ilé ìjáde. Àkúnlẹ̀yàn ni wọ́n ń pè àkọlé ẹ̀. Ẹgbọ́n kí ni wọ́n ń pè ní àkúnlẹ̀yàn. Ó tó lágbára ní Saraki
wáyé mo dáyé bá ní tí n bá màsìkò tó bá máa jẹ́ n bá dúró dè ní ẹni kánjú jò kádàrá ádámù mà ní mo ti wá mọ̀ mi ò ṣe kánjú má jẹ́ káwọn ẹni arógo ṣáájú ògo láyé tán máa ń rògbò. aláàánú ni Ọlọ́run wá ṣàánú mi aláàánú ni Ọlọ́run wá ṣàánú mi ẹni tí wọ́n bá ṣàánú fún ló rọ́wọ́ mú ẹni tí wọ́n bá ṣàánú fún ló rọ́wọ́ yọ aláàánú ni Ọlọ́run wá ṣàánú mi. àmì ẹ̀tẹ̀mí náà àánú ọlọ́njà burata àánú ọlọ́lọ́pọ̀lọpọ̀ kó wá gbogbo wa rí o orin àdúrà tó yẹ ká máa gbọ́ ká máa wọlé léyìí àánú ọlọ́lọ́kọ́lé ẹ̀ latest release alájà Mọ̀rúfát Kẹ́hìndé má jẹ́ npò fún ni ó tún yá gbé sókè. Mọ̀rúfát ilé o má jẹ́ npò fún màmá rẹ̀ àbùkìyà mọ̀dé pẹ̀lú ohun mi tuntun láṣọ ìṣinṣin mọ̀dé pẹ̀lú tuntun iná mi náà ṣírin la igi máa tún nínú orin kíkọ ọgbọ́n bẹ́ẹ̀ níbẹ̀ gan kákọrin tó lọ́gbọ́n kákọrin tó lóye. àníkẹ́ Ọlọ́run tó mú mi mọ̀ ẹ́ mo dúpẹ́ fún ó máa tó lọ́pẹ́ lórí irú ẹ̀ ṣọ̀wọ́n sí káàsì ó máa ń ṣe pẹ̀lẹ́ ó tún wọ́n ń bù ó mú wa mẹ́sìn ó sì tún bíútì Ọlọ́run bá gbà mí láyè kí n táyé mi wá ìwọ òun ó sì tún fi ṣaya. ṣé ẹ tún gbọ́ eléyà mọ̀nà la kọ́lé ẹ̀ ó tún fi gbogbo ẹ̀yà tó stand out tó táwọn yọ pẹ̀lú composition tó gáyàtà ẹgbàájì Kabiru Alayande rẹ̀ Salatu di innovator one dean of Islamic music ìyàwó tó fẹ́ fẹ́rẹ̀ alájà Shakira Saida Ododo ó yẹ gbọ́nsókè. ìwádìí èmi ìṣòro ń tóró ilé ó tóró èmi náà ń rò bó ṣe máa ń rò ṣọwárí nǹkan tí mo rí láǹsà ni pé ká má fààyè gba intruder ibi tó dùn náà máa ń scatter èmi ò dẹ̀ fẹ́ conspiracy láàrin àwa méjèèjì lèmi ṣe máa ń sọ wípé Ọlọ́run tó mú mi mọ̀ ẹ́ mo dúpẹ́ fún un ó bá má tó lọ́pẹ́. amọ̀nà olùlànà bàbá tó tó ilá ìmọ̀ wọlé fún wa jẹ́ kọ́rọ̀ mi dayọ̀. ẹ tún máa gbọ́ síngà creativity àgbékalẹ̀ orin Islam tí ó jọ tẹnikẹ́ni I like juju Islamic music lélẹ́yìí ó fi gbogbo ara yàtọ̀ latest release alájà Kifayat síngà ẹni ayé ń fẹ́ olùlànà la kọ́lé eléyìí o iṣẹ́ ọpọlọ tó ga yàtà ni ó stand out ẹ tún gbà. bó ti wù ká tẹ́gùn ó pọ̀ òní igi ọkọ̀ lára. olùlànà ni latest record Kifayat síngà ó tún yà. jẹ́ kí gbàgede o má gbárí ọwọ́ mi má gbàdúnú tó wà nílé mi àlàálà.
ìwọ̀nba tó kù kọ́dún ó tán ayọ̀ ní tìyẹ. olùlànà lọ́lọ́run yóò lànà yọ̀ fún ẹ. ẹ̀wẹ̀ méjèèjì sọ lọ́hùn yóò gbàdúrà ẹ. ìwọ̀nba tó kù kọ́dún ó tán ayọ̀ ní tìyẹ. olùlànà lọ́lọ́run yóò lànà yọ̀ fún ẹ. Aisha àní olùlànà lọ́lọ́run yóò lànà yọ̀ fún ẹ. Yóò gbàdúrà ẹ ìwọ̀nba tó kù kọ́dún ó tán ayọ̀ ní tìyẹ. olùlànà lọ́lọ́run yóò lànà yọ̀ fún ẹ. ẹ̀wẹ̀ méjèèjì sọ lọ́hùn yóò gbàdúrà ẹ. ìwọ̀nba tó kù kọ́dún ó tán ayọ̀ ní tìyẹ. alágbára lọ́lọ́run gbogbo ń lọ lè ṣe ẹni táráyé ti lérò pé kò lè jẹun kan ọlọ́run lè wo wọ́n ṣoṣo kó dá wọn lọ́lá. Kódó lówó kódó lọ́la kí ni kò lè ṣe má rọra ẹ pín ọ̀rẹ́ mi gbẹ́kẹ̀ lọ́lọ́run. olùlànà lọ́lọ́run yóò lànà yọ̀ fún ẹ. ẹ̀wẹ̀ méjèèjì sọ lọ́hùn yóò gbàdúrà ẹ. ìwọ̀nba tó kù kọ́dún ó tán ayọ̀ ní tìyẹ. Aisha ló ṣàdúrà kẹ́sì máa ṣàmì o òkùnkùn ayé yìí á di mọ́lẹ̀ kíá
dópin ní òní o àìríhun ayé yìí dópin ní òní o ìdùnnú àtayọ̀ lọ́jọ́ gbogbo nínú ilé yìí. Olùlànà lọ́lọ́run yóò lànà yóò fún ẹ. Ẹ̀wẹ̀ méjèèjì sọ lọ́run yóò gbàdúrà ẹ. Ìwọ̀nba tó kù kọ́dún tán ayọ̀ ní tiẹ̀. Àbúrò oníṣẹ̀lẹ̀ ń gbà kan lọ́dẹ̀dẹ̀ yìí o ẹni bá gbèrò àbúrú níforí ẹ̀kọ́ gbígbín bá ṣú kì í ṣe pé àforí ẹ̀kọ́ bíjàpáṣú kò ní choice àforí ẹ̀kọ́ ilé oníbi níbi àpàdà sí ẹ̀ṣà mi o. Olùlànà lọ́lọ́run yóò lànà yóò fún ẹ. Ẹ̀wẹ̀ méjèèjì sọ lọ́run yóò gbàdúrà ẹ. Ìwọ̀nba tó kù kọ́dún tán ayọ̀ ní tiẹ̀. lọ́tọ̀ nílọ ojú ayọ̀ àrọ̀ sọ́dẹ̀ẹ̀dẹ̀ wa òjò ìbànújẹ́ onílé rọ̀ ó dín lé ọ̀tá wa ẹ ò ní fojú sunkún ọmọ ẹ ò jèrè ọmọ. ọmọdé ní ẹ̀tọ́ àgbàlagbà ní ẹ̀tọ́ ọmọdé ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fàlàgbà o àgbà náà ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọmọdé kò sẹ́ni tí ò ní àǹfààní lára láyé. Ọmọdé ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fàlàgbà. Àgbà náà ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọmọdé. Kò sẹ́ni tí ò ní àǹfààní lára láyé. ọmọdé ní ẹ̀tọ́ ọmọdé ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fàlàgbà o àgbà náà ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọmọdé kò sẹ́ni tí ò ní àìṣà o kò sẹ́ni tí ò ní àǹfààní lára láyé. Ọmọdé ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fàlàgbà. Àgbà náà ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọmọdé. Kò sẹ́ni tí ò ní àǹfààní lára láyé. méjì méjì ṣá o ìrẹ́pọ̀ bí a ní méjì méjì ṣá o lọ́lọ́run mi dáyé bó ṣe dọ́kùnrin lódòbìnrin ṣe ń gbọ́n ó dọ́mọ kékeré o ó sì dàgbà pẹ̀lú wọn àtọmọ kékeré o lágbà sí dàgbà lọ wẹ́rẹ́ kò sẹ́ni tí ó kéwé tí ó ṣèwé rí láyé ṣùgbọ́n bó ṣe dára ó fòfin sílẹ̀ fún kó wá ó fòfin sílẹ̀ fún kó wá ó ní kọ́mọdé ẹni tẹ́ríba fàlàgbà o kàgbàlagbà náà fọmọdé lọ́wọ́ tí wọ́n. Ọmọdé ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fàlàgbà. Àgbà náà ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọmọdé. Kò sẹ́ni tí ò ní àǹfààní lára láyé. Àríyọ̀ ló sọ Àríyọ̀ ló sọ pòdùsà olórí pípé ọlọ́run dákun má ṣe pàríyọ̀ fún wa ọgbọ́n orí wọn kò túbọ̀ máa lékún ọlọ́gbà tó bá lè jẹun tán lójú ọmọdé apalẹ̀mọ́ fún ráìní kó má bàa ṣe bínú tọrọ ṣùkà bá ń bá kan rẹ́rù àgbà láyé ọmọdé ò tó pẹ́pẹ́ àìṣà mò ń wí tàgbàlagbò wọn kéré gbé tó túmọ̀ sí wípé àǹfààní sùn lọ títí ní àjọ òun ló fúra ní. Ọmọdé ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fàlàgbà. Àgbà náà ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọmọdé. Kò sẹ́ni tí ò ní àǹfààní lára láyé. ẹni bá jórí àwọn ìwọ̀nba ló gbọ́dọ̀ gọ́ ọmọ o ẹni bá jórí àwọn ìwọ̀nba ló gbọ́dọ̀ gọ́ ọmọ bọ́mọdé ó bá gọ́ kí ló ràgbà fífún náà ọmọdé tó bẹ̀rẹ̀ tó wò dí àgbà ń ṣẹ́gbọ́n ẹ sọ fọ́mọ náà pé wá ṣe rúwẹ̀ fún tó ohun tágbá rí ìtọ́jú ẹ̀ fi kó sínú bójú ọmọdé bá rí ó ṣeé ṣe kójú ẹ̀ ti fọ́ ọmọ kéékèèké ẹ má ṣe ragàfín rárá wẹ́rẹ́wẹ́rẹ́ ọjọ́ lọ àgbà ti sùn kan yìí tán. Ọmọdé ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fàlàgbà. Àgbà náà ní ẹ̀tọ́ tó gbọ́dọ̀ fọmọdé. Kò sẹ́ni tí ò ní àǹfààní lára láyé. lọ́pọ̀ ọ̀sán bá bàjẹ́ tínú ẹ̀ ò lè dá lágbàlagbà bá bàjẹ́ tí onítẹ̀ríba ohun abẹ́ni wípé ẹnìkan ò lè mú a sọ̀rọ̀ sẹ́ni bọ́dí bí kóhun ló ń darí wọn kò fọmọdé lẹ́tọ́ ẹ̀rí àwòrán bíi tí kò síwá kan tọmọdé tó wà lẹ́gbẹ̀rẹ̀ àwò ju kó má ṣe gbéraga lọ àgbà tí onírònú
sí nǹkan kan fún ẹ wọ́n ṣe kó sọ pé kò sí ni. Ìwọ gangan ṣe ìdájọ́ kò sẹ́ni tí ò ní àǹfààní lára aláyé. ọmọdé nìyẹn tó ọ̀dọ́ gbọ́dọ̀ bàlágà àgbà náà nìyẹn. Baba, it's too much.